Ọ̀nà Kakanfò ní lọ sógun kó gbé kámẹ́rà lọ sógun tí ò tí ì parí ogun result nǹkan tí ààrẹ bá mú bọ̀ ogun ni kámẹ́rà gbé jáde ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones which is the secret part of intelligence report kó máa ṣó ẹ̀ fún àwọn ọ̀tá. Ìgbòho wọ́n ní kó ṣíkun kó gbéra gbogbo ayé àtẹ̀lé ẹ̀ o. Ìgbòho Sunday mi. Ọ̀rọ̀ Ìgbòho ṣá kó parẹ́ Ọ̀nà Kakanfò Gani Adams ọ̀rọ̀ ajínigbé agbanipanilẹ̀ yìí ẹ jẹ́ kó wọlé pátápátá Ìgbòho pé Gani Adams gbogbo yín ẹgbẹ́ ra nílẹ̀ ọ̀rọ̀ yìí gbogbo Nàìjíríà ló kàn. Ọmọ Yorùbá. Gbogbo Yorùbá máa ló kàn. Ọmọ Yorùbá. Kó má bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Gani Adams ẹgbẹ́ lakẹ́dìyẹ Ìgbòho Sunday ẹgbẹ́ gbogbo àwọn ọmọ ogun ẹgbẹ́ gbogbo àwọn Àgbẹ̀kọ̀yà gbogbo yín ẹ̀ jáde o. Gbogbo Yorùbá. Ọ̀rọ̀ wọn jí ni wé wọ́n gbà nípa abẹ́kọ́dọ́pin ní Nàìjíríà. Gbogbo Yorùbá. Gbogbo ẹ̀yin ọmọ ogun ibi yóò fẹ́ wà gbogbo yín ẹ̀ má sùn gbogbo ọmọ Yorùbá. Wọ́n jí ni pé wọ́n gbà nípa wọ́n ti wá bá sábàṣà burúkú ìyẹn ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Àgbá tó lómi nínú kì í pariwo àgbá òfìfo ló máa ń dùn o. Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò sòkò ọ̀rọ̀ ṣọwọ́ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Ọ̀pọ̀ awuyewuye ló ti bẹ̀rẹ̀ sí ní jẹ jáde báyìí lórí ògúlùtù òkò ọ̀rọ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò tó tún jẹ́ adarí ikọ̀ Oòduà People's Congress OPC ìyẹn Ìbà Gani Adams sọ ṣọwọ́ sí Sunday Ìgbòho lórí ìgbésẹ̀ rẹ̀ láti dóòlà àwọn táwọn Fúlàní ajínigbé jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ìpínlẹ̀ míì nílẹ̀ Yorùbá. Láìpẹ́ yìí ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kó àwọn ọmọ ikọ̀ elétò ààbò ìrú ẹkùn sòdí tí òun náà sì léwájú wọn ìyẹn lọ sí Old Ọ̀yọ́ National Park lọ sáwọn igbó ọba tí àwọn Fúlàní ajínigbé faraṣoko pamọ́ sí pẹ̀lú èròǹgbà láti dóòlà àwọn èèyàn tí wọ́n jí gbé pàápàá àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ nílé ẹ̀kọ́ ẹ̀sìn ẹlẹ̀ tó wà ní Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ti ṣe àwọn àṣeyọrí kọ̀ọ̀kan pẹ̀lú ní bó ṣe dóòlà tìyá tọmọ kan láìpẹ́ yìí nípínlẹ̀ Kwara pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àtàwọn òṣìṣẹ́ elétò ààbò míì táwọn èèyàn sì ń gbé òṣùbà ọ̀kàrẹ̀ fún un lórí ìgbésẹ̀ náà ní pàtàkì jùlọ láti lè mú kí ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ wà pàápàá láti lè mú kí ètò ààbò tó jíire wà kó sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa sí i ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire. Èyí lohun tó fẹ́ jọ wípé olóyè Ìbà Gani Adams sọ̀rọ̀ lé lórí tó sì ń tako àwọn ìgbésẹ̀ àti ọ̀nà tí Sunday Ìgbòho ń gbà fi ṣe iṣẹ́ náà léyìí tó sọ wípé ọ̀nà tó ń lò ọ̀hún yóò túbọ̀ máa ṣe àkóbá tòun àjálù tó pọ̀ fún iṣẹ́ ètò ààbò ni. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ló ń gbóríyìn fún Ìgbòho fún iṣẹ́ takuntakun tó ń ṣe àti ìfọmọnìyàn ṣe tí wọ́n sì ń kọminú lórí bí kò ṣe sí ìfẹ́ àjọṣepọ̀ tó gúnmọ́ àti ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn akọni ilẹ̀ Yorùbá méjèèjì ọ̀hún. Èrò ọ̀pọ̀ ni pé bí àwọn méjèèjì bá lè ṣera wọn lóṣùṣù ọwọ̀ tí wọ́n fi ìgbánú kan ṣoṣo ṣọ̀já tí wọ́n fọwọ́sowọ́pọ̀ bí ìgbà ẹ̀kẹ́ ṣe ń fọwọ́ tilé tí ìgbà láàmú ń fọwọ́ tògiri àwọn kọlọ̀rọ̀ sí ọ̀daràn kò ní ráàyè nílẹ̀ Yorùbá ju bí wọ́n ṣe ń ṣe èmi ò gbà tiẹ̀ ìwọ ò gbà tèmi àti ìfigagbága tó wáyé láàrin àwọn méjèèjì tá à ń rí gẹ́gẹ́ bí jagunjagun àti akíkanjú ilẹ̀ Yorùbá náà. Ààrẹ Ọ̀nà Kakanfò ní lọ sógun kó gbé kámẹ́rà lọ sógun tí ò tí ì parí ogun result nǹkan tí ààrẹ bá mú bọ̀ lógun ni kámẹ́rà gbé jáde. Ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones which is the secret part of intelligence report kó máa ṣó ẹ̀ fún àwọn ọ̀tá. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ ní wà ní palace kó máa sọ pé a ti crack yìí o ìlú báyìí lẹ́wà o ìlú báyìí lẹ́wà ìlú báyìí lẹ́wà o. Ọ̀nà ń pè ní catastrophe on security strategy. Gbogbo bẹ́ẹ̀rù tàbí níláyè ní rí wa tá a bá fẹ́ lọ sí operation yẹn ní rìkọ́ọ̀dù ọjọ́ tá a bá ti mú culprit yẹn àbí tá a bá liberate àwọn yẹn
òun la ṣe máa jẹ́ kí ẹ̀rí. Èyí tí ó ṣẹlẹ̀ ní àmú ọ̀dọ̀fin just 3 weeks ago obìnrin ọgbọ̀n ṣe Yorùbá àwọn Yíbò kan àti àwọn ará Kútọ́nù àwọn ọgbìn àwọn ẹ̀dẹ̀wọ̀ tínúra wọn ọ̀dẹ̀ rìkọ́ọ̀dì nígbà tó wọnú rà nígbà tó ń láìbírì fún máa yẹn tó ń lọ tó rìkọ́ọ̀dì síta. Èyí àwọn gbogbo pọ́tà ti ṣe ìlú adáwọ̀ fẹ́ ṣe operation ká rìkọ́ọ̀dì because o bá rìkọ́ọ̀dì tó ti lọ ń pò sí ẹ̀ àwọn ọ̀tá tó bá yẹ pé ibi tó ń gbé wọn dé tó bá gbé dé nugbó wọn bá rí pẹ̀lú pòsè pẹ̀lú close mọ́ àwọn wọn ti gbé wọn jìnnà. In the process you are putting the life of that person in danger. Àwọn tó ti mú yẹn tó bá rí pé ẹ ti ń gbé kíní ẹ sí mídíà jù ẹ ti close wọn wọ́n lè pa wọ́n. Wọ́n lè pa wọ́n. Wọ́n lè fẹ́ kí gbogbo Yorùbá mọ̀ ilẹ̀ Yorùbá mọ̀ pé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá kọ́ má ṣe wọ́n ṣe bá Yorùbá nation struggle jẹ́ ẹ jẹ́ ká ṣòtítọ́. Wọ́n pariwo wọ́n pẹ́ nǹkan lẹ̀ pàtó ìjọ kejì tí local government ṣáà máa sọ pé wọ́n ti release àwọn yẹn ọlọ́pàá ti sọ pé wọ́n release àwọn yẹn. Àwọn tẹ́ sọ pé wọ́n ti release ní 2 weeks ago òun ọlọ́pàá ṣẹ̀ wá sọ pé àwọn làwọn release wọn o ibodò sáádú ẹ̀wọ̀n bí kò ṣe dáadọ́ sáádú wà tó ìdìnà sípò tó ibodè sáádú làwọn ti lọ dislodge àwọn terrorists yẹn táwọn fi gbà wọ́n jáde ó sínú gbogbo ya fọ́tò ó record bó ṣe gbé jáde a lè máa tọ́ra wa lórí àwọn ilẹ̀ Yorùbá. Nǹkan tẹ́lẹ̀ ò dẹ̀ fi ń tọ́ra mi jẹ ni pé èyí bá lè ṣe díẹ̀díẹ̀ máa ṣe bọ̀ tá a bá fẹ́ ṣiṣẹ́ tá a bá fẹ́ kó tọ́ ni pé kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ wa ká ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ó ní collaboration. Èkejì tí àwọn gómìnà bá gbà mo kọ́ọ̀bù state police ó ti ń kọ́ọ̀bù state police nísìn ó ti lé ní more than 20 something years mo ti ń kọ́ọ̀bù kí ìjọba ṣe state police on restructure. Èmi state police yẹn ní National Assembly ṣe báyìí wọ́n ń ṣe díìlì ẹ̀ lọ́wọ́ ní gbogbo 36 states lọ́wọ́ báyìí kí president buwọ́ sí kí president bá ní buwọ́ sí kí state police bá ní wá ní tọ́ra wa jẹ mọ́. Ọpọlọ lè yọ fi ń jagun ìdẹ́gbẹ́ gbogbo pé àkárí mi àmọ́ tẹ́ ẹ̀ bá tí ọ́fíìsì bá fẹ́ wọ gbólókè ògùn àní kó less than 2 to 3,000 people wọ́bẹ̀ yìí. Olórí ogun bá fẹ́ jagun mo gbọ́dọ̀ àgbì pẹ̀lú kábíyèsí aláàbí mo gbọ́dọ̀ bá ọba ní ọ̀fífẹ́ sọ̀rọ̀ mo gbọ́dọ̀ bá àwọn aláṣẹ sọ̀rọ̀ kí tó wọ́n dà ọmọ ogun ilẹ̀ Yorùbá la pè é. Kí wá lọ kó 2,000 3,000 people wọnú igbó òkè òru tí Gómìnà Mákindé ò fọwọ́ sí. Ṣé mọ̀ pé èèyàn ti kógun wọ̀lú láì jẹ́ kó lórí ìlú mọ̀ yẹn.